bá yẹ Ògúnbáyọ̀ lóko àti dúpẹ́ pẹ́ ọ̀tán o. Ní dáadáa ni wáyé dá Alájà Fáúsà sí dòní. Èrò yàwá ẹ wá bá wayọ̀ bá wa dúpẹ́ o. Ọlájùmọ̀kẹ́ aya Ògúnbáyọ̀ ló ń ṣọjọ́ bí lónìí. Dìndíndín alámùtúntù oore Ọlọ́run nínú ayé rẹ ò ní dàwátì. Ó ti yá ọlọ́jọ́ bí òní gbéra ńlẹ̀ ijó ọpẹ́ yá gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ kò sí fòyà. Happy birthday to you Alájà Fáúsà Ọlájùmọ̀kẹ́ ó ti ṣọdún èyí náà ó ṣe tẹ̀mí nínú àlàáfíà. Ọlọ́jọ́ bí òní gèlè ọpẹ́ tó owó yìí ò ní túká màmá Aisha ò ní sílẹ̀tẹ̀. Every 1st of October is your day. Ìwọ ló bá Nàìjíríà ṣọjọ́ bíbọ̀ òkè ló wà ò ní relẹ̀. Alájà Fáúsà ó ti yá gara sẹ́lẹ̀gàn lọ́rùn kó o jẹ́ kí wọ́n mọ̀ kó pọ̀pọ̀pọ̀. Ọlọ́jọ́ bí òní ìyá ní ẹ̀jẹ̀ bá délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ lọmọ Ẹlẹ́dùwẹ̀ ọmọ Ságòkò Máwò ọmọ ànàmọ́nà wúre bàbá ìbàrúkú olóhùn òmẹkún su ìran bàbá tó bí ọlọ́mọ nìyá ìbàrúkú tó lóhùn òmàwẹ́gbà ọmọ bó nà mí ẹ̀rín láàrin ọmọ bí owó dúdú àwo funfun ìyá mi ọmọ ìbàrùbá ọmọ kó yọ̀ṣẹ̀rẹ̀. Ọlọ́jọ́ bí òní o a kì í nílé ìyá ká má ní ti bàbá jẹ́ ń gbọ́ délé ìyá tó bí ẹ lọ́mọ. Ìwọ lọ́mọ ò tilẹ̀ tàbí iṣu ọmọ onídà kò mà ná ìwọ lòkú lọ́kọ́ tiẹ̀ là wí wọ́n fún ẹ lọ́mọ oyè dàdàdẹ́ ọlọ́mọ ẹ̀yin lọ́mọ panágbánadè ìran ìyá tó bí ẹ lọ́mọ òpaná jarí àná ẹ̀yin làrẹ́lù onídà kò mà ná òtún lọ́kọ́ múdà ó tẹ̀lé òsì lọ́kọ́ múdà ó dẹ̀rọ̀ ẹ̀yin lọ́mọ agbẹ̀dẹ méjì onídà tó gẹ́rí okan ìkan ìmọ́gi ẹ̀yin lọ́mọ àsìkò alámùláyè. Ọlọ́jọ́ bí òní o Alájà Fáúsà Ọlájùmọ̀kẹ́ tó bá wá ń gbọ́ kíkì yìí ìyá Túndé Alámùtú ló ní ká máa kí ẹ pé happy birthday to you.